فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله إن أصدق الحديث كتاب الله وخير الهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبعد، يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال النبي صلى الله عليه وسلم اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحوها وخالق الناس بخلق حسن. أسأل الله تبارك وتعالى أن يتقبل صلاتنا وقيامنا وركوعنا وسجودنا وتلاوتنا وكل خيراتنا في الآيات وبعد الممات وبعد. أدا قولوا دولهم اللهم تيو شوان مسلم أترى عليكم كاتيجي فاشاجوا يدا نبي محمد ẹni tí Ọlọ́run bá lè kí ọlá lòun sábàbí ìmọ̀nà kálukú wa. Ìkẹ́ Ọlọ́run náà kó máa lọ bá àwọn ará ilé àtàwọn sàhábà ẹ̀ àti gbogbo àwa mùmínì mùmínà tán nílànà Ànábì Muhammad sallallahu alaihi wasallam títí di ọjọ́ tí ẹ̀mí tó wà lára wa yìí tí ò ní ṣe wá láǹfààní mọ́, títí di ọjọ́ táwọn ọmọ tá a bí àti dúkìá tá a kójọ tí wọ́n ní orí kankan tí wọ́n fẹ́ ṣe wá. Illa man ata Allaha bi qalbin salim, àfi ẹni tó bá padà sọ́dọ̀ Ọlọ́run pẹ̀lẹ́mí òdodo. Abẹ́lọ́run tó bá dijọ́ náà Ọlọ́run má jẹ́ àpòfo, Ọlọ́run má jẹ́ àròfo, Ọlọ́run má jẹ́ agúnlẹ̀ sí èbúté òfo. Akíra wa ní kíkí tó lálàáfíà jùlọ. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Gẹ́gẹ́ bá a ṣe wí fún wa níjẹ̀ẹ́jọ́, afẹ́fi útúbà tèní, afẹ́fi kí ààrẹ orílẹ̀-èdè yìí, afẹ́fi kí wọn kú oríire, a sì fẹ́ fi pé gbogbo alákèésí torí pé n tó ń bẹ́lẹ̀ yìí kàn wá. A sì fẹ́ pé ààrẹ náà lákèésí torí páwọn náà gbọ́dọ̀ ṣe ń tó tọ́. Ọlọ́run kó má ṣe fún wa ní wútúbà tèmi ìgbọ́yé dáadáa. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lẹ́nu ó kàn wá púpọ̀ torí pé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ni. Àwa ò sì nílùú míì tá a lè pera wa lọ́mọ ọbẹ̀ jorílẹ̀-èdè Nàìjíríà yìí lọ. A lè pera wa lọ́mọ Gabon, a lè pera wa lọ́mọ Amẹ́ríkà, àìṣọmọ Canada, ọmọ Nàìjíríà ni wá. Ọ̀pọ̀lọpọ̀ wa la sì ní dual citizenship, pé bá a ṣe ń jọmọ bíi àtúnjọmọ bòmíì. Ọ̀pọ̀lọpọ̀ wa la ní àǹfààní yẹn, ọmọ Nàìjíríà yìí ni wá. Kódà àwọn tí wọ́n láǹfààní yẹn náà wọ́n mọ̀ pé Nàìjíríà ó kángun sáwọn ju bòmíì lọ. Ìyẹn ni ọ̀rọ̀ ààrẹ orílẹ̀-èdè yìí ṣe gbọ́dọ̀ kàn wá dáadáa. Ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ ó kàn wá òun ni wípé lẹ́yìn pé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ni, ó tún jẹ́ Yorùbá, ìran kan náà làwa àti ẹ̀. Ọ̀nà kejì tó fi kan àwa nìyẹn, torí wípé bọ́lọ́mbà láàánú èèyàn ní ìran èèyàn lè dé irú ààyè yẹn, torí ipá wa nìkan kọ́ nìran tá ń bẹ ń bí. A sì rí wípé ìran tó dù kì í ṣàwa nìkan, Ọlọ́run wa ni ó já má wa lọ́wọ́. Ṣẹ̀rí pé ó tún ti bábò míì kàn wá. Ọ̀nà ẹlẹ́ẹ̀kejì tó fi kàn wá nìyẹn. Àwa àjọ jẹ́ ìran Yorùbá nìkan kọ́, ẹni tó wà ń bẹ̀ yìí tún wá jẹ́ mùsùlùmí. Ọ̀dọ̀ ọ̀nà ẹlẹ́kẹ̀ẹ́ta tó tún fi kan àwa ju àwọn tí wọ́n ṣe mùsùlùmí lọ táwọn náà jẹ́ Yorùbá. Ó kàn wá gbọ̀ngbọ̀ngbọ̀n.
ẹni tó wá jẹ́ kó tún wá kàn wá gan òun ni wípé mùsùlùmí kan tó jẹ́ Yorùbá ò débẹ̀ rí, mùsùlùmí kan tó jẹ́ Yorùbá kò dé ààyè yẹn rí, kódà mùsùlùmí tó jẹ́ Yorùbá kò di igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí rí. òun ni mùsùlùmí àkọ́kọ́ tó jẹ́ Yorùbá tó kọ́ fẹ́ débẹ̀. ṣẹ́ni kó tún ti kàn wá bá mi tó tún fi ju tàwọn yòókù lọ. èyí tó tún wá jẹ́ kó tún kan gbogbo mùsùlùmí orílẹ̀-èdè Nàìjíríà pátá òun ni wípé muslim tíkẹ́ẹ̀tì náà tó fi wọlé. àti gbákejì àti gbákẹ́ni mùsùlùmí làwọn méjèèjì. ẹ sì rí wípé n tí wọ́n fi ń campaign against àwọn méjèèjì láti ìpìlẹ̀ náà ni pé ààrẹ ṣe lè jẹ́ mùsùlùmí kí gbákejì ẹ̀ náà tún jẹ́ mùsùlùmí. ṣẹ́ẹ́rì kó ti kàn wá gan. now gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè yìí àbùkátà sí káfàdúrà ràn lọ́wọ́ ọkọ mọ́ ṣìṣe. gẹ́gẹ́ bí ìran kan náà tá a jọ jẹ́ ó kàn wá Yorùbá àdúrà ti wá di méjì pé kọ́ mọ́ dojú tì wá gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. gẹ́gẹ́ bí mùsùlùmí kan náà tá a jọ jẹ́ ó tún ti kà wá mùsùlùmí ju àwọn yòókù lọ àdúrà wá di mẹ́ta kọ́ mọ́ dojú tì wá gẹ́gẹ́ bí mùsùlùmí. gẹ́gẹ́ bí muslim tíkẹ́ẹ̀tì yẹn ò gbọ́dọ̀ dojú ti gbogbo ọmọ Nàìjíríà ká lè máa fi yangàn pé ńgbà mùsùlùmí já ààrẹ tí gbákejì ẹ̀ náà já ààrẹ ìlú dáa jùgbà tẹ̀yìn ń ṣe lọ. ká lè máa sọ fún wọn pé àwa mùsùlùmí mọ ètò amẹ̀tọ́ a sì mọ nǹkan ṣe ju gbogbo ẹlẹ́sìn míì lọ lágbàáyé. ló fi kàn wá tí gbogbo ayé bá wá ń bínú làwa ò fi gbọ́dọ̀ bínú. bí wọ́n bá ń sọ̀rọ̀ tí ò da làwa ò fi gbọ́dọ̀ sọ̀rọ̀ tí ò da. bí nǹkan kankan bá ń dùn wá tó ń bà wá nú jẹ́ á wà wo torí tẹ̀sìn tọ́lọ́hún á wo torí ìjẹ́ mùsùlùmí á gbàgbé yẹn á wà kún ẹni tí ń bẹ lọ́wọ́ pẹ̀lú àdúrà á kún lọ́wọ́ pẹ̀lú àdúrà kọ́mọ́ bá a ṣiṣẹ́. abẹ́lẹ́wọ̀n bá a lè kí ọlọ́run jẹ́ kí útúbà tẹ̀ ní ẹ̀ka gbọ́ yé dáadáa. ní 2021 mo ṣe útúbà kan útúbà ọdún àwẹ̀ ni mo ti lọ́lọ́run ti ní kí n sọ ntọ́lọ́run ní kó ṣẹlẹ̀ yìí. àwa tá a bá ń fọ́lọ̀ péjì mi wọ́n tún rìpọ́ọ̀sì útúbà yẹn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí 2023 wọ́n ṣe pé tọ́pìkì ẹni yẹn 2023 Yorùbá nation versus Yorùbá Muslim president. lásìkò yẹn wàhálà àwọn Yorùbá nation pọ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà wàhálà wọn pọ̀ gan pé a fẹ́ dá dúró ni gẹ́gẹ́ bí orílẹ̀‐èdè káwa Yorùbá náà dá dúró. mo wá fi útúbà yẹn pé gbogbo àwa tá à ń jẹ́ Yorùbá lákìyèsí wípé àwa ò fẹ́ Yorùbá nation, àwa ò fẹ́. ó tiẹ̀ kọ́kọ́ tako intẹ́sìn tí wá gbé wá, ẹ̀sìn wá tako pé kó o wà nínú republic kan kó o wá fẹ́ create another republic within that republic. ẹ̀sìn wa ò fẹ́, ẹ̀sìn wa ò fẹ́ al-khuruj ká jáde ká máa tako olórí, ká jáde ká máa tako olórí. ẹ̀sìn wa ò fẹ́ káwọ wípé àfi ká dojú ìjọba ìgbolẹ̀. ẹ̀sìn wa ò fẹ́. a máa ran ìjọba lọ́wọ́ ni kó lè bá àríjọba ṣe, a máa ran ẹni tó wà ń pò lọ́wọ́ ni kó lè bá àrí àṣeyọrí. àìjáde tako àìsọpá àfẹ́. mo fi útúbà yẹn pàkíyèsí ẹgbà náà. mo wá sọ wípé àwa ń ti wá àfẹ́ Yorùbá nation. mo mú àdìsí kan wá ń bẹ̀ wípé Ànábì sàlám sọ wípé mandara ìlà àsọ̀bíyà ẹni tó bá ń pèpè síbi Yorùbá nation. mo tún sọ nísìnyí ká tún gbọ́ o torí páwọn Yorùbá nation yẹn sì wà ń bì kan. bó bá jẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́ tó jẹ́ mùsùlùmí tí ó dẹ̀ ń ṣe Yorùbá nation lọ́kù ó ń bẹ̀ o ò ní bá nàbì wọlé ọ̀la ànábì ló wí bẹ́ẹ̀ o, ànábì ló wí bẹ́ẹ̀ o. béèyàn bá ń ṣe Yorùbá nation gbọ́ kó clear ó ìṣọmọlẹ́yìn ànábì ó sì wọná lálùkẹ́ àmọ́ Ọlọ́run. ànábì lẹ́ni bá ń pèpè síbi Yorùbá nation fàlẹ́ ìsàmìnì ọmọlẹ́yìn èmi ànábì kọ́ kò ní rí yọ́nú Ọlọ́run láyé yóò sì kó àdánwò ńlá lọ́dọ̀ Ọlọ́run. Yorùbá nation ẹ lọ pákókú yányán àfẹ́ ẹni tí mo sọ ń bi útúbà yẹn nìyẹn. mo wá sọ kínní kan bẹ̀ mo ní tọ́lọ́run bá ń gbóore bọ̀ wá bá àwa mùsùlùmí ní gbogbo ayé á dìde wọ́n á gbé àwọ̀ míì wá bí ìgbà tó ṣe wípé
wọ́n ń jà fún tó dáa ní mọ̀ pé ẹ̀sìn wa ni wọ́n ń jà fún. mo sọ ní útúbà yẹn mo ní 2023 that was 2021 ọ̀rọ̀ 2021 ni mo ń sọ yìí. mo ní tó bá di 2023 tá a fẹ́ di ìbò ibi tí wọ́n fẹ́ zóònù presidency sí south ni wọ́n fẹ́ zóònù ẹ̀ sí pé àwọn ẹgbẹ́ tí wọ́n wà ń bẹ̀ báyìí ìyẹn APC south ni wọ́n máa zóònù ẹ̀ sí àwa mẹ́ta la dẹ̀ ń jẹ́ south east àwọn ò lè rọ́nà lọ́ntì wọn ìmọ̀ yẹn sọ́nù útúbà yẹn nìyẹn o mo ní tí ò ní jẹ́ káwọn rọ́nà lọ nǹkan méjì ni àkọ́kọ́ àwọn náà ń pèpè sí Biafra Republic pé n táwọn ń fẹ́ àwọn ò bá Nàìjíríà ṣe mọ́ àwọn fẹ́ ya torí bẹ́ẹ̀ wọn ò lè trust wọn pẹ̀lú power wọn ò ní fẹ́ gbé fáwọn. ẹlẹ́ẹ̀kejì òun ni wípé ẹgbẹ́ táwọn ń ṣe ń ti wọn lọ́dọ̀ wọn opposition ni PDP làwọn ń ṣe wọn ò ṣe APC kò sì sí APC ò sáà ní gbàgbára fún PDP nígbà tó ṣe wípé ayé ò ní í ṣe PDP náà kóun náà gbàgbára fún APC torí bẹ́ẹ̀ àwọn èèyàn ti yọra wọn sí ń bẹ̀. bọ́ ọ wá kàwá méjì ó kù south àti south south ń ti wọn àwọn náà ò gbọ́dọ̀ máa béèrè pírẹsidẹ́ǹtì mọ́ lásìkò yìí torí wọ́n ṣe ẹ̀jẹ̀ sàárà kan ni tí Jonathan lu ọdún 6 ó ṣe kú lọ́dọ̀ tiwọn ni ó túmọ̀ sí pé àwa south west nìkan ló kù àwa Yorùbá tó wá kù yìí ẹ̀yin kan wá dìde ẹlẹ́ẹ̀bá Nàìjíríà ṣe Yorùbá nation lẹ́fẹ́ ọ̀tá Yorùbá ní torí pàwọ́ tá a fẹ́ dà rẹ lẹ́lẹ́ẹ̀fẹ́ yìí mo wá sọ pé mo sọnù túbà yẹn pé ààrẹ kọ́ ni wọn ò fẹ́ o n tí wọn ò fẹ́ ni pé wọ́n ti mọ̀ pé mùsùlùmí ilẹ̀ Yorùbá nìkan ló ní tẹ́ndẹ́ǹsì kó di president ní 2023 mùsùlùmí tí ẹnìyẹn jẹ́ ni wọn ò fẹ́. mo wá dáko àwọn frontliners nígbà yẹn tí wọ́n lè di president Nàìjíríà mo ní Rájí Fáṣọlá nínú ẹni tó lè di president Nàìjíríà ní 2023 ni Arẹ́gbẹ́ṣọlá nínú ẹni tó lè di president Nàìjíríà ní 2023 ni Ìbíkúnlé Amósùn t'Ògùn state nínú ẹni tó lè di president Nàìjíríà ní 2023 ni lẹ́yìn yẹn Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àwọn mẹ́rin tí mo dákọ nìyẹn mo wá ní àwọn mẹ́rẹ̀ẹ̀rin mùsùlùmí ni gbogbo wọn ẹ dárúkọ olóṣèlú míì ní ìpínlẹ̀ ní south west nílẹ̀ Yorùbá yìí tó ní agbára tó àwọn mẹ́rin yẹn tó lè di president 2023 tí kì í ṣe mùsùlùmí kò sí ìkànnì àwọn mẹ́rin yẹn ló lè di president now tó bá wá jẹ́ kan náà mẹ́rin yẹn ló lè di president ó túmọ̀ sí pé àwọn Yorùbá nation yìí àtàwọn Afẹ́nifẹ́re tí wọ́n gbárùkù ti gbogbo wọn tí wọ́n jọ ń ṣe yìí ẹ̀sìn tiwa ni wọ́n ń bájà Yorùbá nation kọ́ ni wọ́n fẹ́ torí pégbà tí Olúṣẹ́gun Ọbásanjọ́ tó jára tí wọ́n ń jọ́ náà lọ́hùn wọn ò takò ó ṣe lè jẹ́gbà tó fẹ́ kan àwa ńlẹ̀ Yorùbá lẹ́yìn àmọ́ takò wá. mo wá sọ pé ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin ò wá lè di president mo sọ ní túbà yẹn nìyẹn o ẹnìkan náà ló di president nù yín gbogbo ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin tó kù ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta tó kù ẹ wá gbárùkù ti Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kó di president Nàìjíríà ní 2023 lọ́wọ́ útúbà yẹn ó wà lórí page mi báyìí wọ́n ṣẹ̀ṣẹ̀ repost yẹn ní 2021 ni bí mo ṣe wí mbẹ́ ni ó wá di àbí òdì alhamdulillah ó ti wá di president ntànfẹ́ Ọlọ́run ti ṣe torí ẹ̀ ìwọ Yorùbá nation tó wà ń bí jẹ́ tó má dín sí mi wá ká ẹ lè mọ̀ pé Yorùbá nation kan èèyàn ò ní kú sórí ẹ̀ kó jẹ́ mùsùlùmí kó rí ìyọ́nú Ọlọ́run ànábìlẹ̀ ní bá ṣe Yorùbá nation kú àdìsí tó lálàáfíà rọ̀wọ́ Bukhari wà Muslim bẹ́ẹ̀ni bá ṣe Yorùbá nation kú ládàtẹ́ nìyẹn ọgbà ó ṣe dèédé ẹni tó gé kórópọn bàbá ẹ̀ jẹ bàbá rẹ̀ ewẹ̀ léwẹ̀ ó wá wọlé ewẹ̀ ó wá hàn yín mọ́ kórópọn ẹ̀ fi mí lẹ̀ fi kíní lẹ̀ tó sì fi jábọ́ mọ́ ọ lẹ́nu ọ̀gbẹ́nu kú ò dèédé irú ládàtírú ọmọ bẹ́ẹ̀ fẹ́ gbà òun ẹni tó bá ṣe Yorùbá nation kú ọgbà kò jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ni wọ́n ọ̀bá wá ká Yorùbá nation ìlú kan ó gbọ́dọ̀ ká tó Ògbómọ̀ṣọ́
Yorùbá nation Ògbómọ̀ṣọ́ ẹ̀kọ́ gbálẹ̀ kì í ṣe bí àfẹ́ torí pé ẹni tẹ́ ń bájà àwa mùsùlùmí lẹ Yorùbá lẹ̀ ń bájà ẹ̀fẹ̀ adépò àìsí débẹ̀ ẹ lọ sinmi. èyí ò nù báwọn so clear ẹ jẹ́ ń lọ bí wútúbà tòní ẹ̀yin Yorùbá nation yẹn mo hate gan o mo dẹ̀ mọ̀ báyìí náà ò láìkì mi torí pọ́tàlù ni ọ̀bàjẹ́jẹ́ ni òbílẹ̀jẹ́ ni who is Yorùbá nation ẹ kóra dáradára yín lọ ń táwọn yíbo ṣe tìlú wọn òfin ní lọ síwájú pọ̀ nìyẹn àwọn yíbo wọn làwọn ń fẹ́ ipob làwọn ń fẹ́ níjọba àkọ́ òfin ní trust wọn pẹ̀lú agbára láíláí ẹ wá fẹ́ fọ àwa náà sẹ́yìn ilẹ̀ Yorùbá ẹ ní rí ibi wọ̀ gbogbo àwọn bàbá wa nulẹ wọn máa ṣàdúrà Ọlọ́run pààyàn rẹ ní tẹ̀ ní kùkan kò jù bẹ́ẹ̀ lọ so clear good ẹ wá jẹ́ apádà ṣe rí tàrílà Ọlọ́run ní kúlàhùmá máàlíkẹl mọ́lìkì ẹ gbọ́ yín dáadáa ọwọ́ ẹ̀yin tẹ́ ẹ ṣe ń jà pé ṣó ti dàrí àbí yóò ti dàrẹ́ ọba ti dọba aṣíwájú ti di president Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ó ti di president Nàìjíríà Ọlọ́run lẹ́ni tó bá wù mí ni mọ̀ ọ́ máa fún bó bá wù yẹn má kó Supreme Court kóòtù ò ní yọ lágbára Ọlọ́run kóòtù ó wá yọ mùsùlùmí Yorùbá àkọ́kọ́ tó kọ́ dàrẹ́ ojú ó ti wá kóòtù kan ò ní yọ àfi tí gbogbo wọn bá lànà lókun yọ ta ni kóòtù ò ní yọ torí pé Ọlọ́run ló fún ẹ Ọlọ́run ní tó òtìlì mọ́lùká máa ń tàṣà o èèyàn ò ní dàrẹ́ bọ́lọ́run ọ̀bá gbé débẹ̀ wàtàǹsí olùmọ́lùká mi máa ń tàṣà o bẹ́ẹ̀ yàn á bá kú lórí ààrẹ fúnra Ọlọ́run ní òní ó mú kú ń bẹ̀ kì í sì ṣe kóòtù ní ó mú kú ọjọ́ rẹ̀ ní ó pè tí ó fi kú ikú ò ní mú kú ń bẹ̀ àìsàn ò ní mú kú ń bẹ̀ ọjọ́ rẹ̀ ó pè ní yóò lo ọdún 8 sábà pé bẹ́ẹ̀ ṣe ń wo orí rẹ Buhari yóò kú nígbà tí bàbá bọ́lẹ̀ ní airport ẹsẹ̀ ló fi rìn délé irú àlàáfíà tó dáa jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run bá fún Tinubu ọdún 8 rẹ̀ ó pè bọ́ọ̀bà kú ló kù ọdún 8 ni kó tiẹ̀ mọ wà nù tàn pé mùsùlùmí kan tó jẹ́ Yorùbá ṣàárẹ̀ orílẹ̀-èdè yìí ó sì lọ́dún 8 ó tó wá fó tó fáńfààrí ṣùgbọ́n inú àmọ́ ọbẹ̀ lómi torí pé kì í ṣòun kò lè jẹ́ wọ́n gbọ́ lọ́wọ́ ọ̀kọ́ mọ́ wọ́n tẹ̀ sí olùmọ̀lùkà mi máa ń tàṣà ìjọ ọjọ́ rẹ̀ bá pẹ́ ní òkú òkò ní kú ọ̀bẹ lójijì ẹ̀wọ̀n nǹkan tó ẹ̀zọ́ máa ń tàṣà ẹni bá wọ Ọlọ́run ní máa fún níyì Ọlọ́run ló máa fún aṣíwájú níyì wọ́n tó fi ló máa ń tàṣà èèyàn bá àgbápọ̀ tí ìbò nígbà ẹgbẹ̀rún bọ́lá ń bá ní yọ́ ọmọ yẹpẹrẹ ni ẹni bá wọ Ọlọ́run ní wọ́n máa dìbò fún yàn tí ò ní débẹ̀ gbogbo wa pátá la dìbò fún Abíọ́lá gbogbo la dìbò fún gbogbo wa sì gbà pé òun ló wọlé ìjọba fúnra wọn padà fẹnu sọ pé òun ló wọlé nítorí pé òun ló wọlé wọ́n fún ní posthumous GCFR pé tó oyè tó ga jù tí wọ́n máa ń fún àwọn ààrẹ orílẹ̀-èdè òun ni Grand Commander of the Federal Republic GCFR wọ́n sì fún òkú Abíọ́lá sẹ́yìn wá pọ́n alẹ́ Abíọ́lá mùsùlùmí Yorùbá àkọ́kọ́ tí ọba kọ́ débẹ̀ nu ẹ lọ wádìí àwọn tí wọn ò jó débẹ̀ dáadáa àwọn Yorùbá aráabí yìí náà wà ń bẹ̀ àwọn Yorùbá aráabí tí wọn fẹ́ kí mùsùlùmí lẹ Yorùbá débẹ̀ wọ́n wà ń bẹ̀ eléyìí wá débẹ̀ ẹ wá ní yóò kú kò ní kú o ìwọ tó rò pé yóò kú sáà mọ̀ pé gbogbo àwọn tó sọ pé ọba tó sọ pé Buhari yóò kú sáà mọ̀ pé COVID-19 pa ọ̀pọ̀lọpọ̀ wọn torí bẹ́ẹ̀ COVID nǹkan míì náà wà lọ́dọ̀ Ọlọ́run o tí ó mú ẹ̀yin tẹ́ ń ro ikú sí aṣáájú tí ó mẹ́yìn náà lọ kò ní kú o lágbára Ọlọ́run náà àyà kan nù. Aya ẹ̀yin tẹ́ wà ń kóòtù ẹgbà fọlọ́
ẹ̀kún fìdí janlẹ̀ náà ní gbogbo ẹjọ́ yín tẹ̀ ń gbé wọn làwọn lọ́ọ̀yà yín ọ̀mẹ́jọ́ rò ẹ wo nǹkan ẹ wá yàrá nínú Al-Qur'an ọlọ́run ní wa man yarghabu an millati Ibrahim ẹgbẹ́ àyà yìí dáadáa ọlọ́run ní illa man safiha nafsa wa laqad istafaynahu fi dunya wa innahu fil akhirati lamina salihin ọlọ́run ní ẹni bá kú òlú ìlànà ànábì wa Ibrahim ọgọ̀ ni ẹ̀rọ náà ẹni ọgọ̀ ni nítorí ọgọ̀ ni laqad istafaynahu àwọn ọlọ́run ọba àlékè ọlá la yàn án fi dunya àfi Ibrahim ṣaṣáájú láyé ọlọ́run ọba àlékè ọlá tún ní wa fil akhirah bẹ́ẹ̀ náà ni wa inna fil akhirati mina salihin tó bá tún dàlí kíámà ọlọ́run inú àwọn ẹni rere inú àwọn aṣáájú náà ni ọ wà ẹ̀rọ ọlọ́run mo fẹ́ kẹ́ ẹ gbọ́ yàrá yẹn rí adá o ọlọ́run ní istafaynahu àwọn ọlọ́run la yàn ìyẹn ànábì Ibrahim ẹni tí ó bá wá tẹ̀lé ẹni ń gọ̀ gbogbo ẹni ọlọ́run bá ti yàn ẹni tí ó bá ti tẹ̀lé ọlọ́run ló pònú ni. aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kú láhùnmá máàlíkàlì mólíkì tútìlì mólíkà mọ́ntàṣà ta ló sọ di pírẹsidẹ́ǹtì ọlọ́run lòún yàn ìwà tó ò bá gbà fáṣáájú ọlọ́run lọ́ọ́ gọ̀. báwùsà kan bá ń bẹ tí ò bá gbà fún aṣíwájú ọlọ́run ló gọ̀. Ìyóbò tí ò bá gbà fún ọgọ̀ Yorùbá tí ò bá gbà fún ìfún tiẹ̀ jàngì ìran rẹ̀. ẹ wo nǹkan kì í wá ṣèyẹn nìkan mùsùlùmí ilẹ̀ Yorùbá tí Yorùbá tó bá gbà fún ọmọ àlẹ́ mùsùlùmí nìwọ torí pé mùsùlùmí kan tó jẹ́ Yorùbá ò débẹ̀ àwọn àjàjà wà rẹ̀ nìkan tó débẹ̀ nù wa inú tó wá ń bí wọ́n tó jẹ́ mùsùlùmí ọmọ Yorùbá ìwọ́gàn ọ̀pọ̀ o kò yẹ kó o tí ì já lẹ́nu ọmú ó yẹ wọ́n mọ ọ̀rọ̀ dàgbò tó rọ ọgọ̀ èmi mo gbà fàṣáájú 100%. President of the Federal Republic of Nigeria, Grand Commander of the Federal Republic of Nigeria. Iṣẹ́ kí ni mò ń ṣe tí mi ní gbà fún tàlùkì ń bà tẹ́láwà ni mo fi gbà fún yóò sì síra láyọ̀ ẹ fẹ́ nu sàmì. ẹ wọ nǹkan ọlọ́run ní walaqad istafaynahu fi dunya àwa la yàn láṣáájú Nàìjíríà ọlọ́run ló yàn bọ́lọ́wọ́n ọ̀bá mọ̀ sí kò ní débẹ̀ ẹ wo nǹkan LP 74 2 million votes wà lẹ̀ báwo lẹ́gẹ̀ bẹ́ẹ̀ kà tí wọ́n fi rí dànù ẹgbà fẹ́ni ọlọ́run gbà fún nọ́mbà 3 gan tí ò lé tó ti nọ́mbà 2 gan tí ò lé tó ti nọ́mbà 3 mọ́ ara rẹ lé mọ̀ torí ẹ ọlọ́run lẹ́ni tí ọ̀bá gbà fún ọgọ́ aya Quran ẹ̀yẹ́ tó máa yà mí wá ọlọ́run ní wàkọ́ọ̀là ya Musa ọlọ́run ní mo pè wá Musa inni stafaytuka ala nnasi bi risalati wa bi kalami wa khudh ma ataituka wa kun mina shakirin ọlọ́run ní ìwọ Musa èmi ọlọ́run ni mo yàn ẹ́ pé kó o máa jẹ́ olórí lé àwọn èèyàn lórí kóòtù bèrè sáà láti ẹni tí mo gbé fún ẹ yìí mo dání dáadáa o ẹ wò nǹkan wàbí kàlámì ọ̀rọ̀ mi tí mo fi rán ni sí ọ mo lọ́wọ́ dáadáa o àgbọ́yé bẹ̀rẹ̀ gbogbo ẹni ọlọ́run bá ti yàn lé a lórí ìntẹ́ni ń gbọ́dọ̀ ṣe pírẹsidẹ́ǹtì mú Nàìjíríà dání dáadáa ipò rẹ tó mú dání má jẹ́ wọ́n gbà mọ́ ọ lọ́wọ́ o ẹ wọ nǹkan ọlọ́run ní fàkóòtù bí rìsáàlà ọlọ́run òun ní Nàìjíríà tọ́lọ̀ ń gbélé Ahmed Tinubu lọ́wọ́ yìí mẹ́sẹ̀gì lélẹ̀ fún pírẹsidẹ́ǹtì mú dání dáadáa fàkóòtù bí rìsáàlà tì mú Nàìjíríà ìdání dáadáa o má jẹ́ wọ́n gbà o àwọn tó bẹ́ẹ̀ gba ìpá o má jẹ́ wọ́n rí gbà o. ó jẹ́rìí òun náà ọmọ olódòdó gbà kiri gbangba ni ọ̀nà ẹni ẹlẹ́ni ọ̀nìyàn ọlọ́nìyàn ó kó gbogbo àwọn sáfíìsì chief sọ́jọ́ ni ẹ lọ mójútó lù ó ẹ mọ̀ lọ ojú bẹ́ẹ̀ lọ èyí tó kù ó di wọ̀ ọ́ lọ. àdùkọ́ mójútó fákòtì bẹ̀rẹ̀ sáà láti ààrẹ gbọ́dọ̀ mójútó mẹ́sẹ́ẹ̀jì ọlọ́run yìí dáadáa
ìtọ́lọ̀ fi rán ni sí kó mójútó dáadáa ìtumọ̀ àkọ́kọ́ nìyẹn. ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì ìmójútó òlu fúnra ẹ̀ ó dọwọ́ ààrẹ ó gbọ́dọ̀ mójútó dáadáa. ẹ jẹ́ máyà mi wá ọlọ́run ní Allahu yastafi minal malaika rusulan wa minan nas inna Allaha sami'un basir. ọlọ́run ní sẹ́ẹ̀rẹ́ ní bá wo èmi ọlọ́run ni mò ń máa yàn o nínú àwọn màláíkà àtàwọn èèyàn tí mò ń máa fi wọ́n ṣe aṣáájú tí mò ń máa rán wọn sáyé. ẹni bá wù mí kò wọ ọlọ́run ní ọ̀ràn wọ kò wú ni o ẹni bá wọ ọlọ́run ní ọ̀ràn o ó lè rán màláíkà ó lè rán èèyàn àmọ́ ara ń jànú ń já mi kò sẹ́ni tí ò lè rán kọ̀ọ̀rán wọnú gbàfọ́lọ́ kò ṣe kí ni kọ̀ọ̀rán wọnú gbàfọ́lọ́ ìwọ táwọn bá gbà ọgọ̀ ẹ̀wọ̀n lọ́hùn ọlọ́run ní yàrá láwọn ọmọ báyìí náà àìdí mo máa ń tẹ̀ ń ṣe tẹ́ ẹ fẹ́ fi yọ kó ń bẹ̀ ẹ̀wọ̀n lọ́hùn yàrá lámù mọ́ báyìí náà àìdí ń tẹ̀ ń ṣe tẹ́lẹ̀ fi yọ mọ́ mọ́ wà mí ní kálífì yìí kódà gbogbo ń tẹ́ ẹ̀ tí rò pẹ́ ṣe mọ̀tò mọ́ ẹ̀wọ̀n lọ́hùn ẹ̀wọ̀n báyà Kùránì ṣe ń bá ti ń ṣẹlẹ̀ mú ẹ̀wọ̀n báyà Kùránì ṣe ń bá ti ń ṣẹlẹ̀ mú tọ́lọ́run ti sọ̀kalẹ̀ over 1444 years ago. ọlọ́run ní gbogbo ẹni mo mọ̀ gbogbo ẹni mi ọlọ́run bá àlékè ọlá mọ̀ wa ilallahi turja'ul umur ẹ gbàgbé pé gbogbo yín náà ọ̀dọ̀ ọlọ́run lẹ́ ń bọ̀ ẹ ń padà bọ̀ lọ́dọ̀ ọlọ́run gbóńtẹ́ rí ẹ ṣe ẹ ń bọ̀ lọ́dọ̀ ọlọ́run torí bẹ́ẹ̀ á gbà fọlọ́run. ẹ jẹ́ mú ọ̀rọ̀ ànábì kan wá kí n bí kín lẹ́yìn a máa ń sábà ṣàtìkárù yìí gan ó wà nínú àtìkárù ba'da sọ́là bàbá kírun tán náà àtìkárù tí wọ́n bá lè dání máa kà fún wa làtìkárù yìí wà ànábì ó ní Allahumma la mani'a lima a'tayt wa la mu'tiya lima manat. àdìsí yẹn tẹ̀síwájú pọ̀ jù bẹ́ẹ̀ lọ ó ní wala muba'ida lima qarrabt wala muqariba lima ba'adt wala basito lima qabadt wala qabito lima basat. ó lọ bẹ́ẹ̀ ọlọ́run ní ẹni èmi ọlọ́run bá fún ní nǹkan kò sẹ́ni tí ó gbà á ẹni tí n bá sọ pé mi ì fún kò sẹ́ni tí ó fún. bí gbogbo ayé bá parapọ̀ pátá pé ẹ̀ńtọ́lọ́run fẹ́ nìkan gbogbo ayé wá sọ pé àwọn ọgbà gbogbo yejú èèyàn tó bá ronú gbígbà ẹ̀ tó bá jọ́lọ́run ló fún gbogbo wọn ibi wọn ga dé ni wọ́n ti sọ̀kalẹ̀ ogun ọmọ kàbùkù. ẹ ọlọ́run ní lákọ́ bíbọ̀ lè má bàṣà bẹ́ẹ̀ mi ọlọ́run bá tẹ́ ẹni lè ká òsì wàlá kọ́ bíbọ̀ wàlá bá sítọ̀ lè má kọ̀ báàbì bẹ́ẹ̀ mi ọlọ́run bá ká ní ẹni lè tẹ́ òsì. ọlọ́run ló tẹ́ ẹni aṣáájú kò sẹ́ni tí ó kà káàkiri. ẹ̀yin tẹ́ ń lọ kóòtù àánú yìí ṣe mí o ẹ̀ẹ̀kan ẹgbẹ̀ta láàbùkù. ẹ wo nǹkan ìyẹn nìyẹn bẹ́ẹ̀ àwọn Lárúbáwá máa ń pa òwe kan àwọn Lárúbáwá ní kullu dikin yadik kullu dikin yadik gbogbo adìẹ tó bá ti jákùkọ láyé gbogbo wọn náà wọn ọkọ àsìkò tí kálukú ọkọ ló yàtọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa ẹ ṣe sùúrù ní ìdásíkò táwa náà dìgbà tá a kọ ẹ wo aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ọlọ́run ló mọjọ́ tó ti wà lẹ́mìí ẹ̀ bóun fẹ́ dà ààrẹ orílẹ̀-èdè ó ti wà lẹ́mìí ẹ̀ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà yìí mo fẹ́ débẹ̀ gbogbo àwọn tí wọ́n ń gbé ipò ààrẹ ìgbà tó mọ̀ pé àsìkò tí ì tó kò jáde wọ́n ń gbé ipò kínní kan kò jáde ń gbé ṣe gómìnà tán wọ́n fi mínísítà lọ kò ṣe ó ṣe sẹ́nẹ́tọ̀ rí tí wọ́n á tún ṣe kò ṣe wọ́n á máa gba kọ́ńtíráàtì kó tiẹ̀ bá wa máa ṣe bọ́nà Èkó ni bọ́nà ibì kan ni kò gbà á kò bá wọn dùn kankan ó jókòó jẹ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa ẹlòmíì àgbègbè ti gómìnà
ẹni tí wọn ọmọ lágboolé wọn ọmọ lágboolé wọn bá ó sì wá gbàpótí gómìnà ẹgbẹ́ bó ni ó ṣe ẹni tó yẹ kó gbé assembly jẹ́jẹ́ ká máa bá abẹ lọ́hùn sí yóò lóun ó ṣe sẹ́nẹ́tọ̀ bẹ́ẹ̀ báyìí sí lóun ó ṣe sẹ́nẹ́tọ̀ àṣàní sọ pé kò ní í ṣe ṣùgbọ́n a ti mọ̀ pé ìwọ náà mọ̀ lẹ́mìí ẹ̀ pé ò lè wọlé ẹni tó yẹ kó ṣe pé nílùú wọn kó máa jà House of Rep ó wá gbé àpótí pírẹsidẹ́ǹtì ó bá àpótí pírẹsidẹ́ǹtì gbogbo tó ń náwó gan yẹn àsìkò ò tí ì tó àwọn míì wá ń bẹ àsìkò tí wọ́n ti tó ipò tí wọ́n sì gbápò tí rẹ̀ bá mú o kádàrá ò jẹ́ wọn ó débẹ̀ àwọn èèyàn yàtọ̀ ipò tí wọ́n gbé bá wọn mú o kódà ipò tẹ́lòmíì gbẹ́njọ́ míì ó kéré sí n tó wọ́t síbẹ̀síbẹ̀ kò wọlé kádàrá lè yún ṣùgbọ́n wọ̀ má hàrà rẹ lè mọ ìwọ̀nba tó bá tọ́ sí ọ ni ọmọ ṣe kò lòdì kí yẹ̀dík ṣe sùúrù dìgbà tásìkò tiẹ̀ náà ó tó sùúrù yẹn lọ́pọ̀lọpọ̀ wo lè ṣe ẹ wá wo aṣáájú lásìkò tó ń sáré pòun fẹ́ di ààrẹ ẹ máa ń tó ń ṣe ni ó ń gbìyànjú láti fa àwọn èèyàn sókè ó ń tì wọ́n lókè ẹ mọye gọ́vnà tó ṣe wípé Bọ́lá Ahmed Tinubu lọ́lọ́run lò sábàbí tán fi di gọ́vnà ní orílẹ̀-èdè wa Nàìjíríà kò fẹ́ẹ̀ síbi tọ́wọ́ jẹ òde tó sọ̀yàn di gómìnà ní South West yìí nílẹ̀ Yorùbá wa yìí ó wá tún kó nílẹ̀ Yorùbá ó sọ̀yàn di gómìnà nílẹ̀ Yíbò ó sọ wọ́n di gómìnà ní South South ó sọ wọ́n di gómìnà nílẹ̀ Haúsá bẹ́ẹ̀ Ọlọ́run ló mọye sẹ́nítọ̀ Ọlọ́run ló mọye House of Rep assembly ò níye tó sọ wọ́n dé èèyàn gbogbo àwọn tí wọn náà ń tì sókè lónìí níjọ́ tó o bá bùkátà sí wọn àgbájọ ọwọ́ wọn ni wọ́n fi gbé wọ́n dókè ètò ìrànlọ́wọ́ nù ó léèyàn across the length and breadth of the country Ògbómọ̀ṣọ́ yìí nìkan tí wọ́n wà tá lè yan ẹ̀ níjọ́ tó o bá ní ìdí kinní kan àwọn wo ni wọ́n á jáde pé èèyàn wa ni ó léèyàn pàtó ò dá sẹ́nìkan ẹni tí ọ̀dà ń lé kò ní ọ̀dà ń ta ìtalẹ̀ lòmíì tí wádà kò wúlò ń lé ẹ wo nǹkan ẹ wo Muhammadu Buhari ẹgbà tó parí ọdún mẹ́jọ ẹ wọ́n á lọ lé ẹ wo bí wọ́n ṣe pàdé ẹ̀ dọ́bà ẹni tí yóò bá gbélé Haúsá rí àbí tí ọmọ tí wọ́n ń pè ní dọ́bà kò ní mọ̀ pé tán bá torí èèyàn kan kó jọ nǹkan ńlá wọ́n ṣe fún tìlùtìfọ́ wọ́n fi pàdé ẹ̀ ẹlòmíì ó parí ìjọba kò lè wálé ìwọ náà mọ̀ kí ló fẹ́ wá ṣe lé ta ló fẹ́ wá bá àwọn wo ló dá sí kí ló ṣe gbà tó wà ń bẹ̀ ẹ lọ gúgù ẹ lọ wo adúrú tí Buhari ṣe fún wọn ní Daura tẹnìkan kan ò gbọ́ ọ̀rá ń ṣe wẹ́rẹ́ ṣe mistake lọ Daura má jẹ́ ṣe mistake lọ deliberately tó bá dé Daura lé ní small London ni bó ṣe sọlú tí wọ́n dà nìyẹn ní gbogbo aráàlú fi jáde tí wọ́n ń jó tí wọ́n ń yọ̀ ńgbà tó dé tí wọ́n fi sọ́dọ̀ọ́jọ́ ọdún Daura lé nìyí títí di bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí ó ti dọjà kálukú ń lọ ọbẹ̀ ni wọ́n lọ kí ààrẹ pé káàbọ̀ kò síbi tí wọ́n ti wá aráàlú òyìnbó wá kálukú wá ń kí lu wọn bí wọ́n bá parí ìjọba ibo ló dé sí ta ló ṣe dáadáa sí. ta ló ṣe dáadáa sí. owó ẹyin tẹ wá yọ ẹyin náà fẹ́ jẹ nǹkan lọ́la kálukú náà fẹ́ jẹ nǹkan lọ́la Ọlọ́run èmi náà fẹ́ jẹ nǹkan lọ́la jẹ́ ń jẹ nǹkan o ẹlòmíì ó ti wo pé bàbá ìmọ̀mù ẹ ṣáà ti jẹ nǹkan wàláhì mo ti jẹ nǹkan alhamdulillah ṣùgbọ́n mo tún fẹ́ jẹ ní tó tún dáa jù báyìí lọ ṣùgbọ́n yíyẹ pé mo fẹ́ kó bíbí ní kó bíbí náà ní wà tí ti máa jẹ o ní kó bí o lórí oyè mọ́mọ́ Ògbómọ̀ṣọ́ yìí náà ní wà tí tún ti máa jẹ o torí pé mo fíìtì ìlú náà fíìtì mi àjọ fíìtì ara wa ni kò ní bàjẹ́ fún wa. àfà
ọlọ́run jẹ́ ọ̀dà fáwọn ọmọ mi. ẹ wo nǹkan afaani tarju najata walam tasluk masalikaha inna safinata la tajri ala al-yabas. ó fẹ́ débi tó ga ṣùgbọ́n ọ̀nà tí wọ́n máa ń rìn láti débẹ̀ kọ́ ni wọ́n ń tọ̀. ṣé bá a bá gbọ́kọ̀ ojú omi wọ́jà àgbo ìbò láàgbé lọ ọkọ̀ ojú omi àwa àgbè wájà àgbo ṣé wọn ní máa wò pé ní gbọ́kọ̀ ojú omi yìí bí nǹkan kan máa ṣe báyìí. gbọ́kọ̀ ojú omi ò ṣe lè rìn lórí ilẹ̀ lásán bẹ́ẹ̀ náà lèèyàn ò lè débi tó fẹ́ dé láyé tí ò bá tọ̀ bí wọ́n ṣe máa tọ̀. ọ̀pọ̀lọpọ̀ wọ̀ tọ́ bẹ́ẹ̀ díẹ̀ la sọ fún wa yìí nípa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu báwo ni wọ́n ń tọ́ tiẹ̀. Tinubu ọ̀gbẹ́ nìkan lẹ́sẹ̀ kò wo pé kíta nìkan má dà gbogbo ẹni títí ẹ bá fẹ́ da ní máa ràn lọ́wọ́ tí wọ́n ń tì sókè ṣé báwọn tán wà lókè ni wọ́n tún fẹ́ kí wọ́n jábọ́ bóò ni wọ́n ní ó dókè bóò làwọn ọmọ rẹ̀ ó dókè bóò làwọn ọ̀ràn yín ó gòkè. ẹ tọ́ dà gbogbo ń tà ń wí fáǹfààní ara ẹni bó o bá rìn dáa tó o bá tàwọn èèyàn jẹ́ ìwọ ló láǹfààní ẹ kó o sáré kó o bá tèèyàn jẹ́ jù bẹ́ẹ̀ lọ bọ́láwọn ò bá ba tiẹ̀ jẹ́ tiẹ̀ ò ní bàjẹ́ wọ́n para rẹ̀ sí mi. torí bẹ́ẹ̀ àwọn ohun tó lè sọ̀yàn dáṣáájú lọ́la lèèyàn máa ṣe lónìí má bà ọ̀la rẹ jẹ́ nítorí òní èyí ọ̀nà báwọn. mo tún wá fẹ́ sọ kínní kan fún wa nípa Aṣíwájú mo láì má yẹn gan o mo like ẹ with passion kò sì sí ní tí mo fi like ẹ ju pé jẹ́ mùsùlùmí lọ ó dẹ̀ ń represent Islam ó dẹ̀ ń ṣe dáadáa kò jù bẹ́ẹ̀ lọ. gbogbo ẹni bá dẹ̀ gbé kó a mọ ọṣẹ́ tí Bọ́lá Ahmed Tinubu ṣe lẹ́kọ̀ọ́ èmi gbé kó ẹni tí mo ń sọ yẹn yé mi dáadáa. ẹ wo nísìnyí ẹ ò gbà tó ń campaign ẹni tí ó ń fi tó fi ń campaign tó pọ̀ jù òun ni pé ńgbà tí mo jẹ́ gómìnà lẹ́kọ̀ọ́ mo ṣe báyìí mo ṣe báyìí mo ṣe báyìí mo ṣe báyìí. àwọn tó kù tí wọ́n jọ ń kọ̀ǹtà ṣe báwọn náà jẹ́ gómìnà kí ló lè sọ lù wọn pé òun ṣe báyìí òun ṣe báyìí òun ṣe báyìí àrí kankan èèbó de ra yìí àti àwọn data kan báyìí kíní kan percent èyí ò láàmú jẹ èèyàn kan ní òun ṣe rélùwé òun sọ̀nà ń sì ń júwe bẹ̀ àrí àmọ́ ìwọ náà sọ̀bà bá máa wò ní sí pé o fẹ́ wá gbàgbọ́ tí ìbò l'Ógbómọ̀ṣọ́ máa bọ̀ tó o bá dé sọ tó o ṣe wọ́n sọ tó o ṣe fún wa báyà bá tiẹ̀ nílé sọ̀rọ̀ ṣe bá yọ ọmọ ọgbọ́ pé ọmọ ló ń ṣe báyìí àwa lọ wo bẹ́ẹ̀ àbá ìntẹ́lómìn sì ṣe òwúlò èèyàn wo ló sọ de èèyàn àwọn tó ṣíwájú sọ di gómìnà ni wọ́n ti lóòkè àwọn tó sọ di sẹ́nẹ́tọ̀ ni wọ́n ti lóòkè àwọn tó sọ di kọmíṣánná ni wọ́n ti lóòkè àwọn tó sọ di mínísítà ni wọ́n ti lóòkè ẹ̀yin olóṣèlú tẹ́ ẹjọ́ mọ̀ Ògbómọ̀ṣọ́ ta lẹ́ sọ de èèyàn bí tó lè tì yín lóòkè ta lẹ́ sọ de èèyàn bí tó lè tì yín lóòkè torí ìlú ti wà ní nílùú mi ìlú wa lélẹ̀ ẹ̀wọ̀n nǹkan nínú ìwà tí Aṣíwájú ní tí mo cherish tẹ́mi náà ti ń tra àti mú ìwà yẹn díẹ̀díẹ̀ àfààní ìdàlkẹ́lbù láàyò òdìyíkà ìlà nìbà ẹ̀hì fàdáhùn ìlà yawmil qiyamati yambahu àfààní bájá bá ń gbó gbígbó rẹ̀ ò ní ọmọ rìn kò ní ọmọ lọ fàdáhùn fàjálẹ̀ ìlà yawmil qiyamati yambahu kọ́ máa gbó lọ yóò gbó lọ́jọ́ àlìkíyàmọ̀ ni nínú ìṣesí tí Aṣíwájú nìyẹn èèyàn ní bú kọ́ dáhùn ẹ wá dúró èébú tí wọ́n bú Aṣíwájú láyé wọ́n tó ní ń tọ́ ara wọ́n ló dé napé wọ́n lọ́wọ́ rẹ̀ ń gbọ̀n wọ́n ní máa wò hàn bí ewé bọ́ọ́ná wọ́n lè rí borí ẹ̀ máa ń mène kò sí tí wọ́n sọ tán wọ́n ní ó gbóògùn olóró wọ́n ní drug addict ni wọ́n ló ń mugbó kò sí tí wọ́n sọ pé ṣe tán tó ń ti bẹ́ẹ̀ ẹ ní rí ipò fẹ́ nìkan lẹ́sìn ẹ máa ń tó ṣe fàdáhùn ila yawmil qiyamati yambahu Aṣíwájú kan fi wọ́n lẹ̀ ni pé bẹ́ẹ̀ ṣe gbódàlù kìámọ̀ wọ́n sì ń gbó lọ èmi náà wọ́n ń tra àti kọ́ ìṣesí yẹn
èmi náà mi ṣe ń fẹ́ nìkan kan lésì mọ́ ìlàyà ọmọlẹ́kìyàmọ́tì yàmbáwù gbogbo orú àwọn èèyàn tí wọ́n bá ń dà wá láàmú náà lámọ̀rí wa ìwọ má da wọn lẹ́wọ̀n sáfi wọn lẹ̀ máa wò ìlàyà ọmọlẹ́kìyàmọ́tì yàmbáwù yóò gbódà ní kìámọ̀ gbígbókù ní ra yìí ṣùgbọ́n bí ajá bá ti ń gbó tí wọ́n wá ń dá ajá tó ń gbó lóhùn tó ọmọ ọlọ́lọ́ tiẹ̀ wọ́n sọ̀wọ́ náà dájá wọ́n sọ ọ́ dájá ìwọ náà dirú tiẹ̀ ìgbà tí yẹn bá sọ̀rọ̀ tí rọjú àwò tí wọ́n àwò tí jà ń kanra tí ń jágbe ṣé ìwọ náà fẹ́ máa jágbe bíi tiẹ̀ ní wèrè ó di méjì ìlàyà ọmọlẹ́kìyàmọ́tì yàmbáwù fílẹ̀ kọ́ máa gbó bí ó ti gbó dàlùkìámọ̀ nù ọlọ́run tó ní káwọn ajá tinú gbogbo dàlùkìámọ̀ àwọn ajá tí wọ́n ń gbó makálùkù wa náà ní ìṣẹ̀mí wa wọ́n ó gbó dàlùkìámọ̀ nù. kọ́lọ́njọ́ dá fún ọmọ mi ń ta ẹ o mo wá fẹ́ níṣẹ́jú méjì tó kù kọ́mọ́ dàbí pé olúwẹ̀ náà tiẹ̀ bá aṣáájú wí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu the president of the Federal Republic of Nigeria la tadlimanna idha ma kunta muqtadira aṣíwájú wọ́n ṣàbòsí fẹ́ nìkan ṣe déédéé ẹnìkan ò gbá tèmi ẹnìkan ò ṣe tèmi kò kẹ́ni tó bá ti wà ń pò àtọ̀rẹ́ rẹ àtọ̀tá rẹ kò gbogbo wọn mọ́ra máa wá lákèésí ọ̀tá torí kó má bàa tún ṣe ń ṣùtá máa fọwọ́ òsì fà mọ́ra kó o sì máa fọwọ́ ọ̀tún ṣe alihamudulilayi Allahu akbar ayatul kursiyu kankan má ṣàbòsí fẹ́ nìkan gbogbo ogun tí ń bẹ Nàìjíríà ṣe dáadáa sí wọn má wò pa àwọn ogun kan wọn dìbò fún mi ṣe dáadáa sí wọn ẹni tó bá jẹ́ tọ́ kálukú fún wọn gbogbo àdéhùn tó sì bá wa ṣe ńgbà tó ń kàǹpé aṣíwájú máwọn àdéhùn yẹn ṣe aṣíwájú ti wá mú ìkànnú àwọn àdéhùn yẹn ṣe lọ́jọ́ dá fáṣáájú ó ní tí n bá ti débẹ̀ máa yọ subsidy and subsidy is gone kí ló wá ń bí wa ní. promise made promise kept ó sọ fún wa náà kò ṣàbòsí wa ó ní tí n bá ti dààrẹ orílẹ̀-èdè yìí máa yọ subsidy ẹ wá wà wọn tí wọ́n ń pariwo lẹ́nu Àtíkù náà ló wọ́n yọ subsidy òun náà wí bẹ́ẹ̀ LUP 75 ó lóun náà yọ subsidy gbogbo wọn wí bẹ́ẹ̀ òun wá débẹ̀ first assignment subsidy is gone kí ló wá ń bí wa nù ókè epo wọn ẹ má bínú àfarada ni o ṣe é rí ẹni tó jẹ́ kó máa dùn wá wọ́ra òun ni ọ̀pọ̀lọpọ̀ wa àmọ̀túmọ̀ tó ń jẹ́ subsidy yẹn tá a bá mọ̀túmọ̀ ẹ̀ a bá mọ̀ pé ó pé ká máa rajà lọ́wọ́n ju káwọn kankan máa di olówó láì ṣiṣẹ́ lọ. ẹ jọ tẹ́ ẹ bá délé ẹ̀yin tọ́lọ̀ ń bá ní kí nǹkan yé ẹ ṣàlàyé fáwọn tí ò yé ẹ lọ wo iye tí orílẹ̀-èdè yìí ń san ní subsidy lọ́dọọdún trillions of dollars owó ńláńlá ni mo wo analysis ẹnìkan ẹni yẹn ní subsidy Nàìjíríà lọ́dún kan ó ju bọ́jẹ̀tì Ministry of Works lọ kì í ṣe yẹn nìkan ó ju bọ́jẹ̀tì education lọ kì í ṣe yẹn nìkan ó ju bọ́jẹ̀tì health lọ ó wá ní ministry mẹ́tẹ̀ẹ̀ta yẹn tí wọ́n bá pa bọ́jẹ̀tì wọn pọ̀ subsidy jù lọ lẹ́ẹ̀kan lọ́dún. ẹ wá wò owó yẹn bó ṣe tó yẹn àwọn èèyàn kan orúkọ tẹ́ ẹ lè pè wọ́n tó kó wọn tán cabals wọ́n ọ̀pọ̀ wọn ló ń ka ẹ lè kà wọ́n tán lórí ìka àwọn wọn pin wọ́n pin. Nàìjíríà ń subsidize epo tí wọ́n ń lò ní Cameroon ṣó bá làákà yìí. Nàìjíríà ń subsidize epo tí wọ́n ń lò Benin Republic ṣó bá làákà yìí mu. Nàìjíríà ń subsidize epo tí wọ́n ń lò Niger ṣó bá làákà yìí mu. ẹ àmọ́ tó jẹ́ orí bẹ́ẹ̀ àwọn èèyàn wa tí wọ́n ń gba subsidy tó bá tún wá gbé epo yẹn dé wọn ò tún ní ta sí Nàìjíríà wọ́n á wá máa lọ tepo wá sí Cameroon wọ́n á ta sí Benin Republic wọ́n á ta wọ́n bọ́ ṣe ń ta epo wá káàkiri nìyẹn ẹ sì gba owó tiwẹ́ lọ́n fáwọn mi kí ló dé eléyìí wá débẹ̀ ó là ṣe mọ́ ẹ máa ń tó ṣẹlẹ̀
ìsinyìí ló lè yọ padà rọ̀ epo padà di pọ́ńtọ̀ tá a máa rà bí sachet water. kò ní ìdí kẹ́ ẹ sàmì pọ̀ reality ni ẹ mọ tí ó jù orí bẹ́ẹ̀ sáà pé gbà tí MTN kọ́kọ́ dé ta ló lè lo láì nù wa kódà béèyàn bá ra láì nígbà tí MTN kọ́kọ́ dé yóò sì wá mọ́sálásí wá dúpẹ́ ètò ẹ bá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mo rẹ MTN láì gbogbo alámọ̀ bá gbé kú oríire kódà á tún máa gbáyẹ̀wò lọ́wọ́ ẹ̀ pé kú oríire ẹ wá wò láwọn ọgbà yẹn ọ̀rẹ́ mi kan sọ kíní kan fún mi ó lóun sì jókòó mọ́sá òun tẹ́wọ́ Ọlọ́run jẹ́ ìrajọ ìgbà o pé má ti rí gbà láì ní ìfira Ọlọ́run mọ́sá ìsàánú èyí ṣàdúrà pé wọ́n ra láì ó dà sẹ́yìn lè ṣàdúrà pé wọ́n ra láì ní ìsìn Ọlọ́run ló mọ iye láì tẹ́ ti sọnù tẹ́ ti tó ra Ọlọ́run ló mọ iye tẹ́ ti bùn yàn ṣe rí bí subsidy ṣe kú òǹbẹ yẹn kákan ṣe sùúrù ni competition máa ṣẹlẹ̀ ń sìn àwọn investors wọn á wọlé láti wá invest owó kálukú wọn ni wọn fi máa ṣòwò nígbà tí wọn bá ń ṣòwò kálukú wọn ṣàfẹ́ jèrè ṣe mọ̀ pójoojúmọ́ ń sìn MTN akọ̀sọ́ fún apá fún wa ní bonus báyìí tìbí náà ní Glo àní rárá o bonus yìí ti fẹ́ pọ̀ jù làwọn náà bá gbé bonus ilẹ̀ bonus ṣà ń lọ ni bá a ṣe máa gba bonus epo nu wọ́n padà bá fi petrol bẹ̀ wá náà lé pé ẹ̀dọ̀ ọkọ̀ ṣùgbọ́n kì í ṣọdún ìkódò ó lè má jọdún tí ń bọ̀ sùúrù ni ẹ jẹ́ á ṣe sùúrù ni ẹ jẹ́ á ṣe Ọlọ́run kọ́ mọ́ṣẹ́ dúró tì wá abẹ́lọ́hùn aṣíwájú Bọ́lá Ahmad Tinubu Ọlọ́run jí ọ dáa fún má fàárẹ̀ ṣe má jẹ́ ọ ṣàìsàn Ọlọ́run jí ó síra láyọ̀ à ń bẹ̀ ni Ọlọ́run wà bẹ́ẹ̀ ọdún 8 ló wù wá kó lò Ọlọ́run jẹ́ orí bẹ́ẹ̀ àlàáfíà tí ó fi lò Ọlọ́run bá wa fún ẹ̀mí tí ó fi lò Ọlọ́run bá wa fún làákàyè tí ó fi lò Ọlọ́run bá wa fún àwa abẹ lọ́hùn Ọlọ́run má jẹ́ ó ṣiṣẹ́ o Ọlọ́run má jẹ́ ó ṣiṣẹ́ o Ọlọ́run má jẹ́ ó ṣiṣẹ́ o Ọlọ́run má bá wa kọ́ ọmọ ṣe wala la ilaha illa wá wọ ọlọ́run apá abẹ lọ́hùn fún gbogbo yejú wa náà pátá láyè táwa náà wà Ọlọ́run má jẹ́ á ṣiṣẹ́ èmi náà Ọlọ́run má jẹ́ ń ṣiṣẹ́ o Ọlọ́run wọlé pé mo fàníyàn tó dáa bá ààrẹ mi lò èyí sì fi ọ jábọ́ èmi náà má jẹ́ ń jábọ́ o Ọlọ́run kọ́ mọ́ṣẹ́ ṣe bẹ́ẹ̀ gbogbo yejú àwa tá àwa ń fẹ́ dáadáa fúnra wa Ọlọ́run ò ní gbá wa náà ṣubú o gbogbo yejú ẹ̀yin tá ẹ̀ fẹ́ dáadáa fún wa ẹ̀yin náà ò ní ṣubú la haula